Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Yeah, Moro, come on, let's shopping here. I want be me. Yeah, please go, please, darling, you can go. Jesus Christ, I hear me, by me. Oh my God, oh no, Dubai, Jesus gbà mí, Ọlọ́run mímọ́ ṣàánú fún mi. Kí ló dé? Inú náà pàdé la wà ní. Well, I've passed through Dubai like 2 times. Connecting flights, they will allow you just go to some places, not really into the town. Maybe that's why, and it was December, so I think it was not really hot then. But if you come at this time, tó bá ń gbọ́ iná àìlérù, ọmọ, a lè fẹ́lẹ̀ ìwé. Mo kàn fẹ́ lọ ra ọ̀kan níbẹ̀, mo rí Ọ̀yọ́ kìíní kan náà. Já lọ wo bó ṣe rí lọ́ọ̀kan. Mi ò mà débẹ̀. Oh heavens, ó ń jóni ní ṣàràṣàrà. Kí wá ló dé? Kí ló dé tá pọ́ntà nílé? Nàìjíríà ló sì ní mẹ́gà tó dájú in the whole world. Gbogbo ó gbóná jù ní Nàìjíríà bóyá 36. Níbí yìí bóyá bí 70, mo sọ pé 1000 nílé ni. We are blessed with everything. Culture, weather, minerals, family, friends, work. Kí ló dé tẹ́ fẹ́ gbé kó jẹ́ fáwọn tá ti gbé kó múlẹ̀? Kí ló dé tẹ́ fẹ́ dà lúrú fáwọn tá ti bá Nàìjíríà múlẹ̀ torí Ọlọ́run? Àwọn bí méjì ni mo pàdé lánàá. Mo ní báwo lẹ ṣe lè ṣiṣẹ́ nínú oòrùn. Wọ́n ní màmá kí làwọn fẹ́ ṣe. Ìyàwó àtọmọ wà nílé. Hello. Tí wọ́n bá tún wá délé náà bẹ́ẹ̀ ṣe máa jà wọ́n lólè ni o. Bẹ́ẹ̀ ṣe máa gbé wọn pa and all the rest. Ẹlòmíì gan fowó ránṣẹ́. Àìmọye ẹni tó ti fowó ránṣẹ́ jẹ́ pé SSF homes and properties. Láti ń bá wọn kọ́lé tó fi wọ́n lọ́kàn balẹ̀. Wọ́n ní ká ṣáà bá wọn kọ́ lẹ́bí ni. Wọ́n ní ká má wọ̀rí. Ṣó dá káyọ̀ wà nínú iná àìlérú báyìí? Kó wá máa fowó ẹ̀ránṣẹ́ sílé kẹ̀dẹ̀ máa náwó ẹ̀jẹ̀. Ṣẹ́rí kò ní ìdí káyọ̀ ṣe pè fún onítọ̀hún. Bónítọ̀hún bá kú inú iná ló máa lọ. Especially ní Dubai, òtútù ṣe ẹ̀ṣìdá, ó ṣe mú mọ́ra, a lè wọ kakí. Kí la fẹ́ wọ̀ nínú irú òrùn báyìí? Lẹ́yìn pátá àti bra, ó máa ṣe ni. Bí mo ṣe wà dà pé wọ́n ti di bọ̀ mí lára, wọ́n wá ń yí mi nínú iná báyìí. Wọ́n yí mi bí ìgbà tán roast mi. I'm not kidding, no guys, I'm not even kidding. This sun is a lot. Everybody wants to come to Dubai. Kí ló wà ní Dubai that we cannot create in Nigeria? What do we have here? They will take you through one bridge and say Kinika Bridge. This is the Kinika Mosque. Àwa gan ni mọ́ṣáláṣí Jímọ̀ l'Ékòó. Ẹlẹ́yọ̀ alégún, anígunukọ́, anígbogbo ẹ̀, anígbó tó da, aníbi tó yẹ pé tó bá jókòó sí. Atẹ́gùn àlàáfíà ló máa fẹ́ ṣe ẹjọ́ kí ló dé tá ń dà lùwárù náà. Buhari ò dá, Sanwó-Olú ò dá, Kinika ò dá. Hello, what is your own personal contribution to this country, to Nigeria itself? Tá a bá jọ́nà Ẹgbẹ́dá, wọ́n ti ṣe títì fún yín o. Wọ́n tí wọ́n máa kérò lórí títì àwọn onídánfó. Tó bá wá yá, àwa sọ wípé Nàìjíríà ò dá. Ẹjọ́ ṣé yìí gọ́ọ̀mùnà kan ló tún máa dúró síbẹ̀ pé kẹ̀ṣẹ́ what is right ni. Nothing is in order ní Nigeria, and you are the cause, you and I. We are the cause of it. Bí ṣe wà tí bá lọ ní ìwádà Dubai, mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ o. Bóyá tí bá wọn dà kan láti inú bí jáde mọ́ o. Ìyàwó ọ̀gá mi. Èmi ò bọ́ síta mọ́ ẹ̀gbọ́n torí I can't. Ìyà ò jẹ mí tó báyìí ní Nàìjíríà. Àwọn èèyàn wá lọ sínú ìlú òyìnbó nínú òtútù. Wọ́n máa ṣiṣẹ́ bí wèrè. Wọ́n wá fowó ránṣẹ́ ẹ̀nà jẹ tàbí kọ́ máa bọ̀ kẹ́ plan bẹ́ẹ̀ ṣe máa pa wọ́n. Ọlọ́run tó máa mú yín. Ọlọ́run tó máa mú yín. Kò ń ṣe ìtẹ́mi lè fẹ́nu sọ. Ire o. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.